ó di pèrè ọdún jọ ó má di pèrè ọdún jọ ìwọ tó ṣe yìí wá ṣàmọ́dún ó di pèrè ọdún jọ afẹ́fẹ́ bá mi gbóhùn mi òkun ẹ̀fúnfún lẹ́lẹ́ dákun ọba mi gbóhùn mi rọ̀ọ̀sá o sọ bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ mí ẹ gbóhùn ẹnu mi ẹ ò mọ̀sá ẹ ò jí ọlọ́bẹ̀ ayọ̀ mi di méjì lórúkọ tèmi olówó dilé ọmọ lọ́jọ́ bí òní mi sísọ ọmọ lára kò bí dákun dábò gbé ọ̀rẹ́ o dìde o olórí láàfin bùsùn yìí ìyá olúwa dá mi lọ́lá ìyá olúwa dára sí mi ìyá olúwa dá mi láre òní fọdún èyí ṣàṣemọ lágbára Ọlọ́run ọba àdúgbò ẹ̀dọ́ èyí fún jòwó arẹwà obìnrin ẹ̀rín òjọ́ kan náà ṣé bí dàdẹ̀ nírò gógó làgbàlá pápápá lòun ṣe mí ní àárọ̀ àtẹ̀pẹ́ ńlẹ́sẹ̀ ń tẹ̀nà òjòjò ní iye owó kó má nínú àjà kókókó lára ọ̀tá lé CEO Abundant Great Fashion Home aláṣọ ìgbàlódé ṣe bá ọ̀rẹ́ rẹ lóní kí ọdẹ lólódélé ní ìsinsìn Olúwatóyìn àyàdé ẹ̀yẹ ó wáyájọ́ ẹgbẹ́ ọdẹ́lù bàbá tó bí ọlọ́mọ gọ́gọ́gọ́ sọ́bọ̀ ọba aládé ni wọ́n ń jẹ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ mọ̀ọ́sífì làbọ́rẹ́ ọdẹ aláṣẹ kejì òòsà ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀dọ́gbọ̀n ẹgbẹ́ kí bàbí ó sẹ́ ṣé bí èyí ọmọ ní gbọ́mọ èyí ọmọ ní gbọ́mọ ìrùkẹ̀rẹ̀ àzìmọ̀ gbọ́mọ Ọ̀rúnmìlà mọ́dàmọ́ ọmọlọ́wọ́ mo ní ká ẹ máa gbọ́ kílé bàbá tó bí yín lọ́mọ ọmọ arógbòtò dádé egún ló kílé bàbá tó bí yín lọ́mọ òbí mẹ́kùn fi lọ́kọ́ òbí mẹ́kùn ní bá èèyàn mélòó ló lọ mẹ́kùn kó tẹ̀kùn ṣe nínú ilé àwọn bàbá tó bí yín lọ́mọ ọba mẹ́ta ló lọ mẹ́kùn kó tẹ̀kùn ṣe ọ̀rọ̀gún mẹ́kùn ó tẹ̀kùn ṣe nínú ilé àwọn bàbá rẹ̀ èjìgbò mẹ́kùn ó tẹ̀kùn ṣe ìrẹsì òbí ìrẹsì òbí ó mẹ́kùn wọlé nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gọ́gọ́ ni àríyá ló ń ti yẹ àríyá yọ ní tí mo yọ iná ní ìsàyẹ náà yóò máa fọ yẹyẹ ṣe ti ẹni. Happy birthday to you, long life and prosperity. Ìgbà ọdún kan ni o. Peace.